Kò sí àní-àní wípé ọ̀kan pàtàkì lára iṣẹ́ tó ń mú owó wọlé tó sì tún gbé òkìkí orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ kórí ọrọ̀ ajé kó gbòòrò sí i ní iṣẹ́ tíátà èyí tó ń pè ní Nollywood báyìí. Ṣùgbọ́n nínú iṣẹ́ náà bó ṣe wà lọ́kùnrin lóbìnrin ló jẹ́ wípé wọ́n ní ìpele táwọn olóyìnbó ń pè ní kàtígórì tó sì jẹ́ pé láàárín àwọn ọkùnrin àti àwọn obìnrin bí àwọn òṣèré bó ṣe ń gba owó jura wọn lọ àti bó ṣe ń lókìkí jura wọn lọ ó wà dáadáa. Ṣá ọ̀pọ̀ àwọn èèyàn ló ti máa ń wòye pé nínú àwọn òṣèré tíátà lọ́kùnrin lóbìnrin àwọn wo ni wọ́n ń fowó ńlá pè jù. Èèyàn pé wọ́n bá fẹ́ ṣe fíìmù tó jẹ́ pé owó tó ń gbà ẹgbẹ́ wọn kò gbà rí. Nínú àtúpalẹ̀ yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe ìwádìí lọ́dọ̀ àwọn òṣèré elédè tíátà Yorùbá tiwa, àwọn elédè tíátà òyìnbó àti àwọn elédè tíátà àwọn elédè tíátà òyìnbó tó jẹ́ Ìgbò àti àwọn ti ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ni a ṣe àkójọpọ̀ díẹ̀ nínú àwọn obìnrin òṣèré tíátà tí wọ́n ń gba owó jù bàbá pè wọ́n sí eré. Bí ẹnikẹ́ni bá sì jiyàn wọ́n lè gbìyànjú láti ṣèwádìí tàbí káwọn náà pe àwọn òṣèré yìí wọn yóò rí iye owó tí wọ́n ń gbà èèyàn bá fẹ́ pè wọ́n sí fíìmù. Ẹni àkọ́kọ́ tó jẹ́ pé owó ẹ̀ wọ́n tún máa ń gba owó rẹpẹtẹ bẹ́ẹ̀ bá pè sí fíìmù ní Genevieve Nnaji. Eré òyìnbó ló máa ń ṣe, òyìn pé ọmọ Ìgbò ni. Bákan náà tún ní ẹni tó tún gba owó tẹ̀lé ní Ìbínàbò Fíbẹ̀rẹ̀símà. Òun náà ó tiẹ̀ ti fi gbà kan jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré lórílẹ̀‐èdè yìí Actors Guild of Nigeria AGN, ó ti fi gbà kan jẹ́ ààrẹ wọn rí. Bákan náà ẹni Mercy Johnson ọmọ bíbí ìpínlẹ̀ Edo òun náà ń gba owó tabua o. Bákan náà ni Rita Dominic ìlòun náà ló máa ń gba owó rẹpẹtẹ. Lẹ́yìn eléyìí ni arẹwà òṣèrébìnrin ni táwọn ọkùnrin máa ń fẹ́ torí ẹ̀ kú láyé ìgbà kan nídìí iṣẹ́ tíátà ìyún Ọmọ́tọ́lá Jọládé Kẹ́hìndé ọmọ wọn ní ìpínlẹ̀ Ondo. Òun náà owó tabua ló ń gbà o. Ní ti àwọn òṣèré tíátà tiwa nílẹ̀ Yorùbá tó jẹ́ tiwa gangan ẹni tó ń gbowó jù láàrin wọn nínú àwọn obìnrin tó yẹ pé tó bá pè ìní ó ń gba owó jù òun ní Fúnkẹ́ Akíndélé tí gbogbo ayé mọ̀ sí Jennifer tàbí Ìyá Ìbejì. Bó tilẹ̀ jẹ́ pé a ó sì padà gbé tàwọn ọkùnrin náà jáde ṣùgbọ́n ká má bàa da ẹ̀yin olólùfẹ́ wa lágara nígbà tá a rìn lọ sọ́tún tá a rìn lọ sósì tá a bá àwọn tó ń ṣe fíìmù sọ̀rọ̀ pàápàá àwọn kan tó lórúkọ nínú iṣẹ́ tíátà Yorùbá iná fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ò ní parọ́ àwọn ò ní ṣàbòsí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Wọ́n ní àwọn tó tún gbowó jù lọ́kùnrin náà ọ̀dọ̀ àwọn òṣèré Ìgbò iná ni wọ́n tún pọ̀ sí o. Wọ́n ní ẹni tó ń béèrè owó tabua jù lásìkò yìí ó ní ẹni tí wọ́n ń pè ní RMD ìyún Mofẹ́dámijọ́ Richard Mofẹ́dámijọ́ tí wọ́n ń pè ní RMD. Wọ́n ní owó tó ń gbà kò kéré rárá. Bẹ́ẹ̀ ni wọ́n ní owó tí gbajúgbajà òṣèré tíátà tó ti di olóṣèlú ni tó ń ṣojú agbègbè Sùúrùlérè nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó èèyàn Desmond Elliot wọ́n lówó tó ń gbà béèyàn bá fẹ́ pè sí fíìmù báyìí owó náà lè kóyàn sí gbèsè tí yóò lé èèyàn wọlé. Bákan náà ni wọ́n tó jẹ́ kó dì mọ̀ pé àwọn òṣèré Ìgbò àwọn ló pọ̀ jù lọ́kùnrin tí wọ́n ń gba owó tabua jù béèyàn bá fẹ́ pè wọ́n ju àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá tiwa lọ.